ǹjẹ́ ẹ̀yin mọ̀ wípé bí obìnrin bá ń yan àlè tàbí tó ń ṣe ìṣekúṣe láyé àtijọ́, àwọn bàbá wa wọ́n máa lo nǹkan kan tí wọ́n ń pè ní tẹ̀ṣọ́ sára irú obìnrin bẹ́ẹ̀ láti ká lọ́wọ́ ìwà àgbèrè tó ń ṣe kù. Kí ni wọ́n ń pè ní tẹ̀ṣọ́? Ara agbára tí a jogún bá lọ́wọ́ àwọn bàbá wa láyé àtijọ́ ni. Obìnrin tí tẹ̀ṣọ́ bá wà lára rẹ̀, ọkùnrin kankan kò ní lè bá a ní ìbálòpọ̀ bó ti wù kó mọ, àfi bí wọ́n bá yọ tẹ̀ṣọ́ yìí kúrò lára irúfẹ́ obìnrin náà. Ǹjẹ́ ẹ̀yin tilẹ̀ mọ̀ wípé àwọn ẹ̀yà kan ń bẹ ní ìpínlẹ̀ Kwara tó ṣe pé kò sí ìgbà àti àkókò tí obìnrin wọn ò lè rìn, yálà ọ̀sán ni tàbí òru ọ̀gànjọ́. Ìdí ni pé ọkùnrin kọ́kùnrin tó bá gbìyànjú àti bá obìnrin tó wá láti ẹ̀yà yìí lò pọ̀ nígbà tí kò ti ọkàn obìnrin náà wá, yóò kán lé eegun ẹ̀yìn ni ní ibi tó bá ti ń gbìyànjú àti ṣe é. Bẹ́ẹ̀ bó bá ti lè wáyé bẹ́ẹ̀ tí irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ bá ti lè kán lé egungun ẹ̀yìn, ìṣègùn tí yóò wo ike ò sí, babaláwo kan kì í wo ìka tó bá ti re. Àbákú laṣọ ewúrẹ́, bí irú ọkùnrin bẹ́ẹ̀ yóò ṣe bákú nù. N ò fẹ́ dárúkọ àwọn ẹ̀yà náà fún àwọn ìdí pàtàkì kan. Ṣé wá rí ti tẹ̀ṣọ́ tí mò ń bá bọ̀? Oríṣiríṣi ni tẹ̀ṣọ́ tó wà táwọn bàbá wa ń lò láyé àtijọ́. Àwọn kan ń bẹ tó jẹ́ wípé bí ọkùnrin àjòjì bó bá ti ń gbìyànjú àti gun orí obìnrin tí tẹ̀ṣọ́ wà lára rẹ̀, ọkùnrin náà yóò máa bìlé obìnrin náà lórí gọ̀ọ̀rọ̀gọ̀ ni. Bákan náà ẹ̀wẹ̀, àwọn kan wà tó jẹ́ wípé bí ọkùnrin bá ti ń gbìyànjú àti gun orí obìnrin tí tẹ̀ṣọ́ wà lára rẹ̀ yìí, ara rẹ̀ yóò máa wálẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Ó di ìgbà tí irú ọkùnrin bẹ́ẹ̀ bá jìnnà sí obìnrin yìí gédégédé kí ara rẹ̀ kó tó tún lè dìde padà. Kódà àwọn kan tó wà tó jẹ́ wípé bí ara irú ọkùnrin náà bá ti lè wálẹ̀ pẹ́rẹ́, ọjọ́ tí ẹ bá ti rí ọ̀pọ̀lọ́ tó tàkàkà ikú ló dé, ó tún di ayé àtúnwá kí irú ara ọkùnrin bẹ́ẹ̀ kó tó tún lè dìde padà. Irú ọkùnrin bẹ́ẹ̀ yóò di òkúbó láti ọjọ́ náà ni. Mélòó la wá fẹ́ kà nínú eyín adípèlé? Oríṣiríṣi tẹ̀ṣọ́ yìí ó lọ jàǹtìrẹrẹ ni o. Kí ló wá bí ọ̀rọ̀ tẹ̀ṣọ́ yìí tí mo fi ń sọ̀rọ̀ nípa tẹ̀ṣọ́ gan? Èmi àti ọ̀rẹ́ mi kan là ń sọ̀rọ̀ láìpẹ́ yìí. Ó wá ń sọ fún mi wípé òun ò lérò wípé ìfipábánilòpọ̀ ó lè tán láwùjọ wa láéláé. Lótìtọ́, ó ṣàlàyé àwọn ìdí tó fi rò bẹ́ẹ̀. Èmi wá sọ pé bóyá ká kúkú máa ṣe àmúlò tẹ̀ṣọ́ láti dẹ́kun ìwà ìfipábánilòpọ̀ láwùjọ wa. Ẹnìkan dáhùn ó ní pé ìwà ìkà ni bí a bá ń ṣe àmúlò tẹ̀ṣọ́. Ìbéèrè tèmi wá ni pé ṣé oníwà rere lẹni tó ń fi ipá bá ènìyàn lò pọ̀ ni? Kí lè ro tiyín nílé ẹ̀yin ìyá àti bàbá mi? Ojú wo lẹ̀yin fi wò ó? Mo ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ọ̀mọ̀wé Adémọ́lá Ọládìran. Nǹkan ò ní ṣe yín bàbá, a ó máa rí yín bá o. Abíọ́dún ni mò ń jẹ́, bàbá mi ló ń Jọláwuyì. Ọ̀bẹ ní bẹ́ṣú o, àtẹ́lẹsẹ̀ ní bẹ̀nà wò. Ayọ̀ àti àlàáfíà la ó tún pàdé lọ́jọ́ míì. Ó dìgbà kan náà.